àwọn ọlọ́jà àwọn tó wà ní ọ̀yà lọ tó wà ní ọjà yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn èébú ni torí pé èèyàn bá wọn rajà wọ́n á dà sí èébú so mo wọnú ọjà Sábó lọ́dún yẹn lọ́hùn. Sábó tó wà ní Yaba. Sábó tó wà ní Yaba as a student mo wá fẹ́ ra àwọn provision tí student máa mo ṣe ná dánù ọ̀rẹ́ pẹ́sẹ̀ jáde lọ́dún yẹn náà ni mo ná wọ́n lè kọ́ ní 160 ní ọ̀ǹtà wọ́n bá ní kí ìyàwó gba 155 ló bá ní kí òun gba 155 kí mi ò kúrò dáradára mi kúrò níwájú òun kìíní kan wá gbé olóṣì wàá kó tiẹ̀ ń wájú ọ̀rọ̀ ń bọ̀rọ̀ mi so táyé bá lẹ́kọ̀ọ́ tí ń wájú gbogbo ẹni tó ń wò mí tó ń gbọ́ mi kì í ṣe pé ó ẹ má lè rò pé pè ní ó dàbí èpè ní àdúrà ni máa kó nǹkan kọ́kú ló ń ta irú tí mo fẹ́ rà ní ọjà ìlú mo dẹ̀ rìn síwájú òtọ́ mo rí ìyá kan ni mo ní ọmọ mo kí tán àwọn ní káàbọ̀ ọkọ mi kí ní kankan kí lẹ fẹ́ mo dẹ̀ sọ tí mo fẹ́ ẹmú lè wọ ẹmú lè mo ní ìdídánù náà ó ní 165 ni mo ní ẹgbàá 155 ó ní 160 ló ń lè dà mo ní ẹgbàá 155 ó ní òkè kóun fi sẹ́ kóun tẹ̀ kú kí ìta tẹ́lẹ̀ kóun fi sẹ́wọ́ pé kí n mú mo sì jókòó ní ẹ̀mí ẹ̀bà kó mbẹ́ ní ìkúrò kọ̀dẹ̀ yé ìyá yẹn mo ní ìyá yẹn mo ní àlùbáríkà ti wọ́ sẹ́ẹ̀ rẹ̀ nínú bí mo yẹn jókòó yẹn làwọn èèyàn wá kọ̀dẹ̀ tí ì pa 1 naira àwọn èèyàn wá ń wá àwọn èèyàn wá ń wá àwọn èèyàn wá ń wá àwọn èèyàn wá báyẹn sí ìṣẹ́jú kan ìṣẹ́jú mẹ́wàá 30 ìṣẹ́jú wákàtí kan mi ò kú ó ṣe gbígbà tó sì lókè lọ́ba rí ìyá tó ní màá kó ń tèmi wájú gbogbo ọjà ìbádà sí gọ́tà iyọ̀ tó wà ópùn lọ́kọ́ dànù ńgbọ̀ ya ni ṣúgà náà tún dànù bí ó ti ń lé ṣúgà mú gbogbo gbá bá ń dànù sí láwọn èèyàn bá ń pè ajé o ajé o ìyá tó àrọ́dọ̀ mi á fẹ́ dìde lọ bá mo ní ìyá má dìde o lẹ́yìn náà bá tún ní pín nínú tó ń ṣẹlẹ̀ sí ẹ̀yin ló ní tèmi bí a ṣe ní oníkìlọ̀ mo ní tán ó lóun wò náà pé kì í ṣe èèyàn lásán ni lójókòó ọlọ́sànjọ́nù bí àbímọ̀ láìkọ́ ọlọ́run ó ní mi ò sànjọ́nù bàbá mú id card ó ní súlẹ̀ ni mo ní àmọ́ ìsúlẹ̀ University of Lagos ní ẹgbẹ́ tó sọ ní ó lóun máa fún mi lọ́mọ àwọn obìnrin ọlọ́mọ àjàṣẹ́ lòun àjàṣẹ́ Kútọ́nù ọlọ́mọ àwọn náà wà ní 100 level ní University of Ibadan ó ní sẹ́ máa fẹ́ ó ní ṣùgbọ́n ẹ̀sìn wọn mo ní muslim ó ní christian mo ní wá olóhùn ọlọ́mọ àwọn òdì muslim ọ̀rẹ́ tó ń rí ó ní kí n jọ kí n máa débí kí n tó kó ń bẹ aago 6 rọ̀lẹ́ fẹ́ mi owó tó wá pa lọ́dún yẹn lọ́hùn ọ̀fẹ́ tó 8,000 ó lóun ọ̀pá nǹkan látàrọ̀ nígbà tí mo wá ń lọ ìyá yẹn bá mú ọṣẹ ọ̀pá àárín méjì tó gùn ó kó fún mi ó tún wá rọ ṣúgà sínú agolo bọ́ǹfìtà ńlá ó tún gbé fún mi ó tún lọ́sẹ̀ owó mọ̀ ń wẹ̀ mo tún sọ ó tún fún mi èlò mọ wá rà lọ́wọ́ ẹ̀ ó ní ìyanu lòún rí lónìí so báyìí lọ ti àpẹẹrẹ tó tún ṣẹlẹ̀ rí tó jẹ́ mọ̀ pé tọ̀ ọlọ́run lágbára lóòótọ́ ní 2015 nílé mi 2015 ọdún iléyà yẹn òjò rọ ṣékẹ̀ tó bá rántí ọlọ́dẹ̀ ṣe wọ́n sọ láńjẹ́ àpábí àgbò méjì èrò pọ̀ gan sitting room èrò bá rán síbẹ̀ máa tó dòdò wọ́n lé lọ́gbọ̀n ṣùgbọ́n ẹran kékeré tó kù tí wọ́n ní káàdé bíi fún kankan wọ́n bá gbé wọlé wọ́n gbé wọnú kitchen lọ bí ká máa dé níbẹ̀ torí pé jò ń rọ̀ ń ta ìgbà tí wọ́n dín ẹran yìí lọ́wọ́ òróró gbẹ nínú apẹ tí wọ́n fi ń dín orí gáàsì náà dẹ̀ gbélé ó ní arábìnrin tó ń dín ló bá lọ gbé kẹ́ẹ̀gì yẹ́lò méjì ló wà kerosene petrol wà nínú kan òróró wà nínú kan ìgbà tí ó gbé lọ́wọ́ gbé ní ti petrol wà mẹ́ ọdẹ ẹ̀rọ tán ọ̀rọ̀ sí apẹ ẹ̀tán báyìí tó ń gbé yòókù lẹ̀ báyìí bí náà ṣe blow nìyẹn ẹ̀yìn náà ṣe iná blow ọmọ bí petrol ṣe máa jò náà ẹni struggle sáré jáde àbúrò ìyá mi kan náà ń bọ̀ láti bedroom tó bá sáré ju omi bọ́kẹ́ nǹkan síbẹ̀ iná tó ṣe gbẹ́ nǹkan tó yí síbẹ̀ tó ń dánwọ́ pàká iná tó ṣe bì wọ́n kálukú wà wọ́n kálukú sàṣálà àwọn ọ̀rẹ́ tó jẹ́ media colleagues gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ ló wà ń bẹ̀ lọ́dún yẹn
ló ká kú sásàlà fẹ́mi ẹ ọmọ bí oṣù mẹ́fà sì wà nù yàrá tí yẹ gbé síbẹ̀ ìyá ọ̀rọ̀ jọ ọmọ gbàgbàgbàgbà àmì ìṣubú èmi tí mo á lè ṣe ọkàn tó síwájú iná yẹn máa ní ìwọ Olúwa má jẹ́ kí n láwò lọ́rùn mi kọ́ mo nílé àjọ sọ báyìí tí mo ṣe báyìí láàrin ìṣẹ́jú mẹ́ta náà ẹ̀dẹ̀ wálé bí náà ṣe wálẹ̀ báyìí ẹ tí gbọ́ lọ́n tóbi ìyanu tó ga jù nígbà wọn sọ fún bàbá wa ní Olúwa primate láìjà Babátúndé Ayọ̀délé wọn náà gbọ́rí pèlè báwọn ò rí wẹ̀ kọ́lẹ̀ kí n máa yí níwájú Olúwa báyìí ni pé èmi lolúwa ṣe nígbà tá mo wọ kíchìn mo pàrọ̀ èèyàn pa mo ní náà ti kú o ń kálukú wá wò ìgbà tó máa wo kíchìn kọ́ mọ́ ìsáná kò jóná kẹ́ẹ̀gì petrol tó tún ṣubú lulẹ̀ iná ọ̀rá ẹni tí iná bú má lọ́wọ́ iná òjò ẹni tó wọnú ẹ̀ tó lókè iná òjò ike tó tún wà lẹ́gbẹ̀ẹ́ gáàsì iná ọ̀rá gbogbo kẹta lérò pé kìnnìkan ẹ̀sìn bí wọ́n ṣẹlẹ̀ tó lé ọkùnrin láwọn èèyàn bá ní ha irọ́ àwọn kan bá ní bàbá ẹ̀ so nǹkan kan mókè ni ní ẹ wá bá mi já ibi tí mo bá so mọ́ ẹnìkan ní mo ti rí nǹkan kan mọ́lẹ̀ níwájú ta mo ní ẹ lọ wú jáde mo ní Olúwa ló nífẹ̀ẹ́ mi èmi náà kọ́ tó bá ṣẹlẹ̀ báyìí ìròyìn ńlá ni ọmọ yẹn tí bàbá náà yẹ lọ gbogbo pépà ní ògbé pé kíníkà tó lẹ̀ jẹ́ oníròyìn tó tún gbajúmọ̀ díẹ̀ wá wò ó ṣé kò yẹ kí n ti kó yẹ oṣù rà pé àbí pet síbẹ̀ náà mi ò gbọ́ ní ọdún 2016 bàbá primate Ayọ̀délé wọ́n tún pè mí mo wà ní Maryland wọ́n ní Alhaji Olúwa tó rán mi sí lẹ́ẹ̀kan sí ẹ mú iṣẹ́ Olúwa lọ́kùnkúndùn oníṣẹ́ yín látọ̀run a kò lè sọ pé ká ẹ má ṣe journalism ẹ máa ṣe lẹ́gbẹ̀ẹ́ kan ṣùgbọ́n ẹsẹ̀ tẹ́ ṣe ga nìyẹn o lórí arígbàwọn èèyàn gba ìtúsílẹ̀ lọ́wọ́ yín aláṣẹ ni wọ́n ní ṣùgbọ́n tí kò bá dá lójú ẹ pé àwọn àáfàá yín kí wọ́n wá ṣe àdúrà kí wọ́n bá ń sọ àlùkùránì kalẹ̀ kẹ́ ẹ kọ́kọ́ gba àwẹ̀ ọjọ́ 14 adẹ̀ṣe bí wọ́n ṣe wí àpàfà wọ́n dẹ̀ sọ àlùkùránì kalẹ̀ ṣé omi kan náà gba àwọn náà ó fún mi náà ó ní kí n gbẹ̀ ń ga ó ní kí ọ̀sẹ̀ tí n bá ń wẹ̀ tí mo pé mo máa ń wẹ̀ kí n wá pé ìyanu kan máa ṣẹlẹ̀ láìpẹ́ bàbá mi mo di ọjọ́ kẹta mo ṣe gba ìmọ́lẹ̀ láti òkè wá nìyẹn pẹ̀lú ọwọ́ mi àlàáfíà àwọn màláíkà sọ gbólóhùn kan sí mi létí gbólóhùn yẹn la fi ń tún yàn lédè ó sì sọ báyìí ọwọ́ tí mo wá fi gbà ọwọ́ yẹn wá kú rì pé di ọjọ́ kẹta mo yẹ pé primate yẹn wọ́n ní Alhaji Olúwa sì ń bá yín ṣeré lọ́wọ́ meanwhile ní 1991 tí mo lálàá màmá mi mo rí ó wá mú mi já inú aginjù ó tún wọ́ bí tọ́nà ẹ̀ka ó sì mú mi jáde báyìí lórí ìtàyẹ̀ báyìí ó wá sọ fún mi lọ́jọ́ yẹn náà pé ó yẹ sí máa ń pè mí lójú ayé náà àdúrà tó sọ mi lójú ayé ló tó sọ mi lójú òun ó ní ọkọ mi Àyìnlá ó ní wàá kàwé wàá gboyè rẹpẹtẹ ọ̀rọ̀ àkàwé fi pè mí oníṣùgbọ́n látẹ̀lé lọ a ti sọ orúkọ rẹ a ti fi kún orúkọ rẹ wàá máa jẹ́ Ọláyíkáyé Ọláyíkáyé wà ti jẹ́ máa jẹ́ Síkírù Ọláyíkáyé wọ́n á tún máa mú wọ́n wá ní bàbá rẹ̀ rẹ̀ o bàbá tó rẹ̀ ní ọ̀nà òótọ́ ṣùgbọ́n mo rí pé ìlà àbàjá wà lójú bàbá mi bàbá wọn ló kọ́ la bàbá mi ò kọ́ gbogbo àwọn ẹ̀gbọ́n wa àbúrò wọn ní ẹ̀kọ́ bẹ̀tà ní ká ní ọkọ̀ gbà ìlà ẹ̀ dó sọ̀rọ̀ lójú bàbá mi gan wa bàbá ni ẹ̀mí náà bàbá àwọn ò sọ kankan wọ́n ní máa gba ibi yìí lọ kò sọ́nà ń bẹ́ẹ̀ wọ́n ní àníkó máa gbà bẹ́ẹ̀ lọ sórí inú wípé ẹ̀ka ìwọ̀n gba lọ aginjù lọ ọ̀nà ẹ̀dẹ̀ ńlá mo ṣe ń lọ ọ̀nà ẹ̀dẹ̀ ńlá ọ̀nà ẹ̀dẹ̀ ńlá ọ̀nà ẹ̀dẹ̀ ńlá níbo lọ́wọ́ àti mo já sí agbo àwọn màláíkà èyí tó yan Olúwa lógo pẹ̀lú aṣọ funfun èyí tó ṣe láìláì wọ́n jó báyìí mo ṣe yàjú mo ní bẹ́ẹ̀ tí ó lé níbi 20 ọdún tó ẹ̀sẹ̀ máa ìtumọ̀ ọ̀rọ̀ yẹn kí ni ìtumọ̀ Ọláyíkáyé mo ń jókòó ara Amẹ́ríkà ò pè é sí torí pé mo ṣe journalism kan mo lọ study in school lọ́jọ́ máa bá bàbá mi jiyàn bí kò sọ́nà ń bẹ̀ á ń sábà gba bí ìlọ́mọ náà èmi wò pé èmi tí wọ́n lọ study geography and environmental planning are you getting me mo tún ṣe geography and economics àti ti jáde so máa wò pé
túmọ̀ iṣẹ́ ẹ̀ ló wá kó mi jáde di pé afárá sẹ́yìn náà ni gbogbo àyẹ̀wò fún mọ̀ pé àyíntà mọ̀ ẹ́ àní mo tó wà ní tí ẹ máa lọ chọ́ọ̀chì kan báyà níbi mo ní àáfàá kan náà tọ́jọ́ rẹ̀ mi olú ọmọ Kútọ́nù ẹni gbogbo yín mọ̀ náà ni níjẹ́ ọmọdé ọ̀dọ̀ wọn mo tún padà ó ní bàbá ó ní ẹ̀yin gan ọ̀jọ̀gbọ́n ní mo ní kí ló ó ní ẹ̀fara pa ó ní dẹ́yìn lẹ́nu ẹ ti mọ tẹ́ ń béèrè mo ní mi kẹ̀ níwà tí bá débì kan mo ní àti gbígbà pé wọ́n tó ọba yóò kọ́ pálọ̀ ní wọ́n sì kún bàbá sọ́gbà kí ó tún á di ọdún yìí the same ọlọ́run pé ẹ múra ṣiṣẹ́ iṣẹ́ yín rè látòdì ọ ó ní ẹ má sá fún un mo ti gbọ́ ó ní ọlọ́run á kún yín lọ́wọ́ ó ní díẹ̀díẹ̀ náà ó ní ẹ má sá fún un ọlọ́run nítorí wáyà mi lẹ́nu jù nínú gbogbo ìrìn àjò yẹn mo tún dé alọ sí ọ̀jíṣẹ́ lẹ́ka láìpẹ́ ní ọdún yìí náà ni ẹlẹ́ni wa ń lẹ̀ lọ́wọ́ ní àwọn orí pé ìránṣẹ́ kan wà pé àṣẹ wà lẹ́nu wọn nígbà mú mi rí pé àwọn màláìka ń kọ àràbíìkì yẹn wọn ká ó ní ìyàlẹ́nu tó wà lókè èmi á sì rí ìgbà tó wáyà mo ti mọ̀ pé mi ni ọ̀rọ̀ yẹn bá mi bí ẹ̀sẹ̀ ká alàgbà ẹ̀yin ló wá bá sọ̀rọ̀ èmi kẹ̀ wá ní sẹ́ mo ní ìbéèrè lẹ́ta mo ní ṣé mi ò tí ì máa mú nǹkan kan bí ewé ká fi ká dẹ̀ sọ̀rọ̀ sí kó mo ní àwọn èèyàn lọ́mọ sí iṣẹ́ yìí a tún wá lọ sí àjọ̀dún kan ní church kan ìdá popular adébẹ̀ náà ni wọn náà sọ ní ẹ̀gbọ́n wa ní kanódà ẹ̀ náà wọn bá ní oníbẹ̀sí òun yìí ó ní ẹ̀bùn ìpè oníṣẹ́ ti dá ṣọ́ọ̀ṣì lẹ́nu ó ní ìmọ̀ ìdá ṣọ́ọ̀ṣì wọn muslim ní ó ní àṣàpẹ̀ àrípẹ́ ẹlẹ́bùn pé oníṣùgbọ́n ẹ mú rí dájú pé ẹ lọ sí lẹ́ka kẹ lọ tọ́ka àbáyé kí àṣẹ tó borí àṣẹ oníṣùgbọ́n mọ̀mọ́ bínú ọ̀rọ̀ wa ti wá di pé onígbà tí ń sọ ẹlẹ́yìn tí ń sọ èyí tó wá yà mí lẹ́nu jù olóòtú babaláwo tó sọ àjọ jókòó ní ọ̀pọ̀ babaláwo ní àjọ ń ṣe fàájì bá ó ní kí sẹ́ẹ̀kìlẹ̀ mo ní jọ́nálìsì ó ní òun rí jọ́nálìsì ọ̀wájú ó ní ẹ má bínú wọn láti pé ìjà ó ń tẹ́ bá mú ewé làpálàpá tẹ́ ẹ pàṣẹ pé èèyàn fi wo ìbà oníbàyàn ọ̀dẹ̀ lọ mo ní mo ti lóko rẹ mo lóòótọ́ ni ó ní ẹ múra ṣiṣẹ́ yín gan ni nígbà ya àrùn kan náà tó ní wọ́n náà rí pé ẹni àṣẹ iná àti ẹni àṣẹ omi àti àṣẹ atẹ́gùn lẹ́nu ní tẹ́ bá pàṣẹ ọ̀rọ̀ láti ibi Amẹ́ríkà wọ́n ní arúgbó sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún mi wọ́n àwọn adénímọ̀ kan sọ fún mi ní sí ìwọ̀n àrùn rẹ̀ mo sì wá oúnjẹ kúkú máa wọ́n á rí pé láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ pé a fẹ́ jókòó tì. ẹ ti wá bẹ̀rẹ̀ bá wọlé bẹ̀rẹ̀ báyìí. èyí tá a bẹ̀rẹ̀ tá a jókòó tì pé ká kà síṣẹ́ kò tí ju bí ká tó sí léyà ni nígbà tí ìpè yẹn ti mú kí n kúkú máa ṣe kékèké táyà bá rí. báwo wá nìlí báwo ni báwo ló ń lọ. ẹ rí i pé bí ẹni wípé àdìdì bí ẹni pé àṣẹ ọ̀rọ̀ ó ń jáde ìfẹ́ mọ́tọ́rọ̀ yẹn pé ìfẹ́ àmì òróró yẹn tèmi ó yàtọ̀ ìpè mi ó yàtọ̀ sí tẹnikẹ́ni torí pé amúmúrí pé kí n má ṣe ìyapa láàrin ẹ̀sìn kankan bọ́ọ̀ jẹ́ kìrìsìtẹ́nì o bọ́ọ̀ jẹ́ mùsùlùmí o kọ́ jẹ́ lẹ́sìn àbáláyé tó bá ti nígbàgbọ́ nínú ahọ́n yẹn àdúrà ẹ̀ ti dayọ̀ ọ̀rọ̀ ẹ̀ ti dayọ̀ ìdí nìyẹn tó yẹ pé gbogbo èèyàn ni kódà ìjọ tí mo fẹ́ dálẹ̀ kì í ṣe ẹ̀sìn mi ìdẹ́sìn lẹ́ o ti níyẹn nínú agenda mi pé Center for Religious Orientation tí òfin máa ń síjà nínú ẹ̀sìn mọ́ tó kálukú mọ̀ pé Ọlọ́run kan ṣoṣo ló dá gbogbo wa torí ẹ̀sìn onígbàgbọ́ táwọn Christianity àṣẹ̀sìn mùsùlùmí tẹ́ ẹ bá gbé yẹ̀wò ìfẹ́ ni Ọlọ́run ló fẹ́ràn ló kọ́kọ́ dá àlàáfíà lọ́lọ́run fúnra wọn àrẹ́gbọ̀n ọmọ sàṣà ọ sọ pé tí o bá ní kó o ṣe dáadáa sí ọmọlàkejì gẹ́gẹ́ bí ara rẹ ó ní tí ìwọ bá ní oúnjẹ tó o bá fi lè sùn láyọ̀ tí onílé kejì ẹ tó sùn lébi olóòkè ń ṣe mùsùlùmí òdodo sọ́sọ́ wípé tí mùsùlùmí ẹgbẹ́ ọba gẹ́ẹ̀tì dáhùn sọ́sẹ̀ níbọ̀ ẹ ló pè é ó dà nígbà tó ń sọ̀rọ̀ níbọ̀ àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ka ńláyà wọn lọ bílẹ̀ tó ń gbà ẹ̀dẹ̀ rẹ̀ àgbọ̀ ẹ̀yìn wọn gbòòdù sẹ́lẹ̀ lọ kọ́ọ̀lù sẹ̀mí náà wà tọ̀ hànà wọ́n tẹ̀lé ni hook line and sinker ṣùgbọ́n bèrè bá ẹni kan níbọ̀ ó ní ẹ̀ka ilé ogójì sápọ̀ ọ̀tọ̀ ẹ̀ka sápò sí ẹ̀ka síwájú ẹ̀ka sẹ́yìn gbogbo ẹ̀dẹ́ bá rí bẹ̀ náà ẹni ẹ̀tọ́ alóye ni pé nítorí àwọn aká òní gbogbo ẹ̀tọ́ bá ti náà ní níbọ̀ yẹn kò sọ pé mùsùlùmí nìkan
the same thing náà ni Jesus Christ sọ àlẹ́ sàtọ̀ tí sẹ́ ànábì sọ ọmọ Mariam ohun tó sọ tó náà sọ náà nìyẹn kí la wá ń bára wa jà fún ẹ̀sìn kí ní ẹ̀sìn kejì wọn kó wá bá wa ni a dẹ̀ rí nǹkan pé ó sì àrípò wà ọ̀dà la fi gbà tá a bá pé bíbélì ló wà wájú mi Kùránì rèé àwọn méjèèjì mo gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn ṣé wọ́n bára wọn jà wọ́n bára wọn jà náà tí ẹ bá gbé ṣọ́ọ̀ṣì sẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí ògiri ò ní kọlura wọn àwọn èèyàn inú ẹ̀ náà ni kí ló á dé táwa nígbà pé Ọlọ́run kan ṣoṣo ló dá wa so gbogbo ẹni tó bá mọ̀ pé Ọlọ́run ló dá wọn nígbà tí babaláwo lè pè mí tó ní òun pé ohun tó ń gbọ́ nígbà tí wọ́n gbé mi lọ sí rédíò program ó ní ìgbàlá wà ó ní kí n tàn sí wọn nínú ìbísẹ̀ ohun tá a dẹ̀ mú mi rí fún ó ní sí mò ń bá ń gbé ni ọ wá ní kí ló ń lè ṣe mo bá tọ ewé àtegbò báyìí kó ṣe báyìí kó ó ní sẹ́tọ̀ mo ní ìṣẹ́tọ̀ lọ́rùn fúnra àwọn bàbá tì ní sẹ́tà ń ṣe ẹ̀gbọ́n bàbá mi sẹ́tà ń ṣe ni so agboolé wa rẹ mọ́ ni wá àwa ká máa ṣe dáadáa ni ọmọ tí ò rìn tó bá dágboolé wa rìn ẹni tí kò róyún ní tó bá dágboolé wa di aláyọ̀ àrùn ẹni tí á de oyún mọ́nú ẹ̀ tó bá dágboolé wa á tù ẹni tó yòjú wà bẹ́ẹ̀ á wò ọmọ tí ò lè sọ̀rọ̀ á sọ̀rọ̀ ọmọ tí ò hí á hí ẹni tí ń wọ́kọ arọ́kọ ẹni tí ń wá aya ara ya so gbogbo nǹkan yẹn ààrẹ mọ àwọn gbọ́dọ̀ sí ká ní so ìdí nìyẹn tó jẹ́ pé kókó gbogbo èèyàn mọ́ra wá di pé onígbà pè aláwọ̀ pè pásítọ̀ pé o kódà alẹ́ nìkan tí mo ti lọ bá bless church ẹ̀ lórí alẹ́ oní ti wá ẹnìkan tẹ bẹ̀rẹ̀ náà lẹ́nu iṣẹ́ tí mo bẹ̀rẹ̀ náà tí wọ́n kó mi jáde bí ọmọ ẹjọ́ mọ́ èmi tí mo ń bẹ̀rù pé kíní ẹnu bíi tábìlì kan pé ló kó mi jáde o tó bá di pé ìgbà àwọn ẹwà bá bless bíbá wòlíì kan yìí di pé oní ti ń tán sọ́nà nígbà tá a sọ̀rọ̀ fún ní wáò ó ní iṣẹ́ ìránṣẹ́ yín lóòótọ́ ó ní ìpè gidi ni nítorí wàá tún yà mí assistant pastor ti débí ìyàwó pastor ti wá bí pastor ti pè wọ́n pè babaláwo pè látọ̀dọ̀ ògbólú Ìkòròdú èyí kìíní kan ìmáàmù ti débí o iṣẹ́ ọkàn ti ṣe méjì o ìmáàmù kan débí nígbà ajẹ́ sanwó sẹ́yìn yìí ní oníṣẹ́wù wọ́n ní ìṣe nǹkan kan ó lóun náà dáa ló níbẹ̀ tó ní dáa ó lóun ò tí ì lù nǹkan báyìí ó ní kí ni mo fi ń ríran mo ní mi ò ń fi mo ní àríwòye àwọn wòlíì la fi ń sọ̀rọ̀ kò sómi kò sí ẹ̀pẹ̀ àbí sẹ́rí omi ẹ̀rí ẹ̀pẹ̀ ń bí nígbà tá ẹ débi sẹ́rí ẹ̀pẹ̀ omi ẹ̀rẹ́po wọ́n ṣùgbọ́n tí wọ́n bá ṣe ń jókòó tó ẹ pé ẹ̀bùn ni láti òde ọ̀run lóòótọ́ àwọn màláíkà ló gbé wà àríwòye àwọn wòlíì ohun tó lọ lóde ohun tó lákà àti sọ fún olóṣèlú kan pé wọ́n contest ààrẹ ẹni tí ó fi gbogbo wọlé kò gbà wá gbọ́ at the end of the one appoint ẹ̀ nígbà so tó o bá sá lọ síwájú sára ẹ̀yìn ọ̀rọ̀ Ọlọ́run kò ní yí padà ó ṣe ọ̀nàwó náírà ní at the end of the one appoint ẹ̀ nígbà oríṣiríṣi àwọn ìlú tó wá jẹ́ òrìṣẹ́ agbára Ọlọ́run àní máa dárúkọ arákùnrin kan wá ó ní ọdún mẹ́ta ló fi lé nǹkan kan lórí ẹ̀ tó ń gbọ́ ohun yẹn lórí nírò pé yẹn tiẹ̀ lọ try pé ohun yìí ìgbàlá wà bẹ ayọ̀ wà bẹ kírísẹ́nì assistant pastor rẹ ní church ẹ̀ gbọ́ wá dé mo ní Olúwa ṣèyà orí fóònù láti sọ̀rọ̀ aṣọ àwọn ọ̀rọ̀ kan ó ní tó ń gbọ́ gbọ́dọ̀ dọ̀dọ̀ yìí sí nígbà tó dẹ̀ dé ibi náà ló kúnlẹ̀ nígbà tá a sọ̀rọ̀ fún tán ọ̀fẹ́ máa sọ̀rọ̀ ń lè mọ ayé padà tó nígbàgbọ́ ló nígbàgbọ́ máa lọ sí nǹkan báyìí sí nǹkan kọ́kọ́ lọ sínú kó wá padà wá nígbà padà wá á fún oníṣẹ́ kan àparọ́ kan fún Olúwa lọ́sọ̀dọ̀ tọ́ wà á rí nǹkan kan báyìí lójú orun kó wá sọ fún wa nígbà tó rí kókó ní àlá tó ń lábá ọ sàlóyè àmọ́ ní Olúwa ti mú ẹ lọ síbi orí kí ló ń lé ní báyìí ni wàá lọ bẹ̀ ẹni tó ní kí n mọ́rọ̀gùn mo ní á ṣe fún ẹ kọjá ìbéèrè rẹ ìgbà arákùnrin débẹ̀ bí lóòótọ́ kéèyàn fẹ́ gba nǹkan kan lọ́wọ́ èèyàn kẹ́ni wá fún níbi mẹ́wàá pé ó tún ní ìdí ilẹ̀ báyìí ń lọ́ máa lò ó lóun wá ń yí ilẹ̀ pé ó wá pé oníláyé ní gbogbo ayé ló ń ròyìn ní fún arábìnrin kan ní mo ní kọ́ ìṣẹ́ Olúwa ló ń ṣiṣẹ́ wà láhàrá ni wà lákùúwàtà ìlàbà lẹ́yìn Ọlọ́run náà ni kí ni èmi fẹ́ jẹ́ nígbà tí Jésù Kristi ìṣe ànábì Ìsá alẹ́sọ àṣàlà tó sọ wípé ó ní I can by myself do nothing except that which has been perfected by He that created me ó lóun ò lè tìkà lára àwọn tó àkàkà sí bí kò sí nípa bàbá tó ràn nígbà wọlé tí a rán níṣẹ́ sì lè ju ẹni tó rán ní ìsọ náà ni so Olúwa tó rán níṣẹ́ tó fi àmì oróyìn bẹ́ẹ̀ náà ni àrẹ́bí náà sọ á ní ká máa pè lọ́lọ́ ó ní wàlá haúlà wàlá kúwàtà ilá ìbílá ìlàsí kò sí ọgbọ́n kan kò sí agbára kan àyàfi tí Ọlọ́run bá ti parí làbí máa gba iṣẹ́ tọ́lọ́wà ti parí kó máa gbé wá arábìnrin kan wá ó ní fún ọdún 23
ló ti ń gbé ìṣòro ayé ó láàrin ọ̀sẹ̀ mẹ́ta olúwa dẹ̀ mú kú ó lóun òru mo wá bèrè ó ṣe mírèkù wà ní Islam mo lè mi ẹ má pè mí ní àfà ẹ má rẹ̀ pè mí pásítọ̀ ṣùgbọ́n tó bá lọ jẹ́ kìrìsìtẹ́nì wà bá bẹ́ẹ̀lì máa fún ẹsẹ̀ tó lò ní bẹ́ẹ̀lì tó fi rí gbà lásọ fún ẹ tó bá rẹ̀ jẹ́ mùsùlùmí ohun tó ṣe láti máa aṣọ fún olúwa fi hàn á dẹ̀ sọ fún tó bá lọ jẹ́ babaláwo ẹlẹ́sìn àbáláyé aṣọ tó ṣe ọ̀rọ̀ dẹ̀ lójútù mo ní náírà lè mi ò ṣe nǹkan kan mi mọ gbọ́dọ̀ mélòó mọ́ ẹ má jẹ́ gbọ́dọ̀ àáfàá ni àlùlà máa wọ́n sátọ̀ lè hàn dìyà àní ọmọ náà rò sọ́rí fún bàlágà àmàntìkì kéwù langalanga làwa ké nínú òkè lọ́dọ̀ wa lọ́ní nǹkan bí ó lé lógójì ọdún àtúndágbẹ̀rin ká àmọ́mọ́ ṣùgbọ́n lọ́ní ìtàbà tó àmọ́ lò wọ́n máa yọ̀ǹdẹ̀ fa lọ́ba tán torí máa jẹ́ wà níyì ó yàtọ̀ sí máa jẹ́ àfa ọ̀ ìmáa jẹ́ wòlíì ọ̀la àti máa jẹ́ pásítọ̀ ọ̀pọ̀lọpọ̀ àfa akọ́mọ́ ń kéwù lọ́pọ̀lọpọ̀ káàdẹ̀ fọ̀rọ̀ Ọlọ́run yéèyàn tí ó bá sí agbára istijaba kò di wàlíyù asọ́sẹ́ Ọlọ́run ló ní o ẹni tá a bá sì fún un kódà nínú wèrè wàlíì wà ń bẹ̀rù ẹni tó ń lójú títì wàlíì wà ń bẹ̀rù kò síbi tí Ọlọ́run lè yan wàlíì tó bá ti rí rẹ̀ ṣùgbọ́n ká tó wá fi àmì ròyìn pé lọ ṣiṣẹ́ mọ́ tó àìnà sí ọ̀rọ̀ ká tó nìyẹn ṣùgbọ́n ìgbà tí wá sọ fún mi lọ́tọ̀ àṣọ àti pé àwọn èèyàn á ń rí bẹ́ẹ̀ ni pé àbólú àyẹ̀mọ́ àwọn kan débí wọ́n ń wò báyìí pé síbi tán àwa rẹ̀ àbí ìgbà tí ẹ rí sẹ́ rí bá aṣọ nǹkan kan mọ́ ẹ lè ṣe bí wọ́n pé máa lọ sí ilé agbára àbí lágbára wà kò sí nǹkan kan kò sí nǹkan kan láàárọ̀ òkúri kò sí àwòrán kan kò sí tẹ́ǹpù kan kò sí nǹkan lẹ́yìn bí tá a ti ń kírun tá a ti ń ṣàdúrà fún ẹ lọ́ba tó ṣùgbọ́n tó bá gbọ́rọ̀ wá láti ilẹ̀ Amẹ́ríkà wọ́n ń pè wá wọ́n rí wá wọ́n pè wá wọ́n gbé bùkátà àwọn wa mo lè mi kọ́ lẹ gbé wá síwájú Ọlọ́run mo ní sẹ́wọ́n gbàgbọ́ náà gbàgbọ́ wọ́n dẹ̀ kó padà pé àdúrà àwọn ọmọ gbà pé àti ẹni yẹn tó sọ pé kì í ṣe wòlíì 5-6 ó lóun kàn tiẹ̀ nìkan tó dá irọ́ ìwò rẹ̀ mo ní Ọlọ́run náà ló sọ́dọ̀ tó kò ṣe láti London Morocco South Africa àwọn yẹn ti pè Canada àwọn yẹn ti pè mo ní wọ́n á wò pé ṣé bí ṣùgbọ́n tí wàá ní pé bó lówó kọ̀ọ̀kan wà o ohun tó lọ́wọ́ ní ká ṣe ń lé ayé àgbọ́dọ̀ ṣe arábìnrin kan wá bí ọ̀rọ̀ ọlọ́mọ ló bá wá a lè sọ pé tó ń ṣe rè ṣùgbọ́n ó dìgbà tí kíní ìbámójútó kọ́ ọmọ tó dé o ó ń bó ní kò sówó ó ní bàbá iye tí mo ní gẹ owó tó kó wá gan kò tó ṣiṣẹ́ mo ní Olúwa lọ́rùn á ṣe nígbà tó di last week ló pè mí ọ sọ gbogbo ibi tó ti dé ó ní kí ni ẹ̀mọ̀ tí mójú dó bẹ́ẹ̀ ṣe wí ó ní kọ̀ wá mọ́ ó ní ó ti mójú mo ní ní tí ó tẹ̀lé ní kó lóyún àbá ń sáwàdà ó lóun ó mú ìyàn dọ́dọ̀ yìí ó náà tí rú nǹkan báyìí dà láàmú pọ̀ arábìnrin kan ní ẹ̀kọ́ ó ní ọ̀rẹ́ ti dayọ̀ ẹnìkan lóun ọ̀lọ́kọ ààrẹ tí ò lọ́kọ nígbà ó débí òkú sọ pé òun ọ̀lọ́kọ abèrè adé orí ní àpè sọkún ni mo ní Olúwa ti dá sọ̀rọ̀ ẹ̀ kó máa lọ ọ̀sọ̀ kẹta tó wá ẹ̀gbọ́n tó sọ ni wọ́n lọ́sọ tí mo wà sọ́dọ̀ yín jẹ́ ó ní kóhùn tó dé lóyìn 5 ló tó sí o ó ní mo pé mo òun ti kóhùn máa mú ìrè yẹn lòun bless wọ́n dẹ̀ fún mi 1000 pé ó ní bẹ́ẹ̀ ó ní bàbá ó ní ẹ̀mọ́ tẹ́ wà síkú ó lóun ọkọ̀ orúkọ wáyé tẹ́ ẹbẹ̀ ilé ẹ̀bà ń pè sí ti ń bà mú ó lóun kàn fẹ́fẹ́ nìkan lásán mo ní a sọ pé ègún yẹn á ti rẹ kó ọlọ́dẹ̀ rẹ̀ arábìnrin kan náà wá bí ń bò kọ́ ọ̀rọ̀ ayé ó lóun ti lọ ó lóun ọlọ́run lọ ó lóun bí nǹkan ọgbọ́n ṣe ọlọ́run ló ń yọ ó lóun kàdé wọn kàn gbẹ́ nìkan wà lọ ẹnìkan wà lórí wọn sọ fún wọn wà ẹnìkan wà lọ lọ́wọ́ ó lóun ti dé wọlé àgbẹ̀ ní kò sí ìyàtọ̀ ní ayé ó lóun ti wá sú òun ó lóun ti ń rora àwọn pin mo ní máa rọ rẹ tó wá ti débi mo ní àti àrọ̀ mo tó bá a ṣeré bí ọmọ tí àrọ̀ àrọ̀ ẹ ti dayọ̀ wọ́n wá níjọ́ kan tó ń ṣe bákan báyìí mo ní sẹ́yìn gan ọ̀láyọ̀ ni nígbà dẹ̀ ni kó mú àdẹ̀sà apá àwọn arọ́ kan fún kó máa lọ ìgbà tó máa débi ọ̀sẹ̀ kejì ní àdá dúró lọ́wọ́ sọkún ó ní àti òtún tí tó wọ́n máa tẹ́kùn scott ní tó mo ní kò rí bẹ́ẹ̀ Olúwa mú ẹ lọ síbi gíga ni àti sọ fún ẹ pé sẹ́tò ń ṣe ọ̀láyọ̀ ni nígbà tí ó pè mí ní mo ní wọ́n sá máa gbàdúrà tí mo ní kó máa gbà kọ́dẹ̀ ẹlòmíì sàárà àdúrà lọ́rọ̀ ẹ̀jẹ̀ mọ́ kọjá wọn bí ẹ lọ́mú 1 million ohun tí mo máa ń sọ fáwọn ènìyàn nìyẹn á wù mí tí wọ́n bá lè gbọ́ ìpè látẹnu mi láwọn tí wọ́n sọ pé àwọn ṣe iṣẹ́ Olúwa bí ká máa fara ní ènìyàn ẹni tí ó ti ara ní olómọ wa oníwòsàn
nígbà bá ní kó mú wá gbogbo mílíọ̀nù gbogbo 1000 wá ẹni tí ò tí ì lóúnjẹ àárọ̀ jẹ tó bá ṣé wọ́n ní ẹni ègbín ló hẹ̀rọ̀ tára bá rọ̀ gbin ni ṣé yóò jáde sí tẹ̀ yóò rí mú ẹ ṣàánú àwọn ènìyàn náà lútìfù láì káàánú ọlọ́run lè wẹ̀yìn náà rí tẹ́ ẹ bá ṣàánú àwọn ènìyàn àtàfà àti pásítọ̀ àti gbogbo ẹni ọ̀rọ̀ ìbáwí àgbàbaláwo kì í ṣe kankan máa ń sọ̀rọ̀ pé tí ọba tí ìmúye báyìí wá àlè ṣe kí ẹ ti ẹ̀ fi dàn wò náà kì í ṣe gbẹ́ntẹ́ èèyàn bá sọ̀rọ̀ fún náà lọ́sìn ànábì wa Muhammad sọ̀rọ̀ sọ ní káwọn máa lérò wípé a rí àdápadà ẹ̀san oore tá a bá ṣe fún ẹni tá a ṣe fún pé ká ṣe nítorí tọ́lọ́run ọba tó wà nínú àìtara wa náà òótọ́ dẹ̀ ni Yorùbá náà ti sọ̀rọ̀ wọ́n ní alẹ́ sórí fẹ́ni búburú kẹ́ni gúgùn ọ̀sán dó ànímọ̀ máa tún sọ fún ọ ní mọ́ lámì àsúkúrò náà lámì àsúkúrò là ọlẹ́ni tí ọba mọ́ọ́rẹ́ ènìyàn kò ní mọ́ọ́rẹ́ tọ́lọ̀ wọn bá sí Yorùbá náà sọ pé ẹ dáa fún lóbì tí ó sànà tí ẹ̀ fún lódìdí ọmọ náà tí ò dúpẹ́ tí ẹ̀ fún lódìdí ọmọ náà kò ní sànà ìyẹn tó ń bẹ ní tó fi ń lọ pé kásá tiẹ̀ sórí yẹn náà ká má ló fẹ́ nìkan arábìnrin káwọn ọgbọ́n mi lórí rédíò bó ṣe pè ní ọlọ́mọ òun fẹ́ ọ wà nípò ìbímọ àyà wọn ní àyà ń já lóòótọ́ ìfọkànbalẹ̀ lọ́la súnmọ̀sẹ̀ bí ìlà yá ń sára ọmọ náà àfonúkú kan kúnlẹ̀ àtẹ̀fi kan dìde wọn kì í fa bẹ́ẹ̀gbẹ̀ bí ewúrẹ́ ẹ̀gbá bẹ́ẹ̀gbẹ̀ bí àgùntàn tẹ́ ẹ ti pé o tẹ́ ẹ lẹ́ nígbàgbọ́ ní òun yẹn o mo ní òun yẹn ti tú ọmọ náà sílẹ̀ á bí láyọ̀ àtàlàáfíà ọba pè mí ọba sẹ́ǹdì orúkọ ó tún ṣe mistake níjọ́ pé olórúkọ ọgbẹ́ náà sọ́mọ ẹ̀ tí gbòòrò náà ó tún sẹ́ǹdì ọ̀hìn sẹ́ǹdì orúkọ mo ní abẹ́ ẹ̀ sí sọ́nà àti ń ṣàdúrà àwa bẹ̀rẹ̀ sí òbí ọlọ́jọ́ 4 fún un nígbà òde ọjọ́ kan máa retí pé ó yẹ kí arábìnrin rẹ̀ mi sọ nígbà tí ó ti bímọ ibi ọ̀rọ̀ àwọn èèyàn ti burú sí náà nìyẹn o fúnra mi ni wọ́n á gbé kọ́ torí ẹni tó ti sẹ́ni mẹ́ẹ̀ tí mo stọ̀ orúkọ ẹ̀ mo bá pè ẹ káàárọ̀ máa ó ní ẹ káàárọ̀ ó ní láti ibo ó ní láti ibo kẹ̀ ó ní ẹ̀yin kọ́ ẹ gbóhùn bàbá kan lórí rédíò ní ọjọ́ báyìí ní ọjọ́ Jímọ̀ lọ́jọ́ yẹn tẹ́ẹ̀dẹ̀ ni ọmọ yín wà ní ipò rọ́bí tẹ́rù ń báyìí ta ní kẹ́ fọkànbalẹ̀ ó ní ẹ má bínú èmi kọ́ nìyá rẹ ó ti bímọ lánàá ẹ̀yin náà rẹ́rìn olóòtú olóòtú bímọ lánàá àmúni ẹ kú oríire ń tí a rúlé náà pé kábà yín yọ̀ náà ni o ìyá ẹ̀ ti jáde o tọ́ba dé wọ́n yá fóònù mo níjọ́ kìíní àná wọn àwọn ní yá fóònù ni ara ilé wọn ni pé ìyá ẹ̀ sì ti jáde tọ́ba dé àbàyàn á sọ fún àwọn pè yọba pé lọ́la ló ó lè gbé àwọn sọ pé owó ẹ̀sẹ̀ ní sanwó kí ló dé kì í ṣe pé à ń sílò ìgbójú ọjọ́ ìrìn mú ṣàdúrà nọ́mbà 1 lọ́wọ́ àtòrí emergency lọ́wọ́ nọ́mbà 1 lọ́wọ́ àrí àwọn bí wà tẹ́ bẹ̀bẹ̀ àdúrà tá à ń rí mi kì í ṣe èèyàn 20 lọ́wọ́ àrí tí bá gbé lísì jáde ẹlòmíà pé kì í sọ àwọn owó arákùnrin kan wá bí ó ń yí ilẹ̀ báyìí tó ń gbóná gbóná mo dìde ńlẹ̀ ọ̀rẹ́ àdá ìwé òdìdé ìgbà ó ní òun ti gba kọ́ńtà ìwé ní ọdún 3 pé ìyàwó àtọmọ náà ti wá ń lò mo ní òkè olúwa sọ̀rọ̀ ẹ̀dá ẹ̀ kásùrè máa lọ lé ẹni tó ní kò pé alájọ ọdún 3 yẹn fúnra ẹ̀ ní pé ọ alẹ́ ẹjọ́ ìlẹ́ni yẹn pè ó wá pé ó ní ó ní ṣé ìyanu sì ń ṣẹlẹ̀ mo ní ìyanu ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì ṣe máa ń sọ wọ́n ní olúwa ń bẹ bí tàtijọ́ àwa la ò sin bàbá bí tàtijọ́ mọ́ àwa là ń ṣe ọlọ́run pẹ̀lú mámúni nígbàgbọ́ mọ́ pé ikùn ló ń pe ọ̀pọ̀lọpọ̀ kò ń ṣe ọlọ́run ló pọ̀ ọ̀pọ̀lọpọ̀ kí ló dé gbà yà ń borí ẹ̀ lọ́wọ́ àfa àbá ń bá orí ẹ̀ lọ́wọ́ pásítọ̀ ń bọ́ ọmọ ọdún 2 sùn ọmọ ọdún 3 sùn pásítọ̀ ń pa èèyàn ó ń bẹ̀rẹ̀ ẹ̀ sórí bẹ́ẹ̀ ó ń rìn sí orí ọ̀tà wọ́n ti ẹ̀ sẹ́ǹdì kan sí mi láìpẹ́ ẹbí 3 bẹ́ẹ̀ tó wà ó bà mí lẹ́wọ́ bà mí lẹ́mìí jẹ́ pásítọ̀ bá sẹ́wọ́ tún ní Kogi ní ọ̀dẹ̀ tó gé páàtì ààrẹ ọ̀dẹ̀ tó ń rì mọ́ ìyẹn kọ́ ìkànnà ọ̀rẹ́ ẹ̀ gan tímọ́tímọ́ lọ́lọ́ mú lọ́dọ̀ abaláwo ní Ṣakí tí wọ́n pa tí wọ́n fi tí wọ́n rì mọ́ ṣọ́ọ̀ṣì ó ní olúwa pé bàbá yẹn sọ pé iṣẹ́ ìránṣẹ́ fi lè gbòòrò ó ní ẹni tó wá ní interrogate ẹ̀ ń bílẹ̀ rẹ̀ ni pé iṣẹ́ ìránṣẹ́ olúwa lọ́rọ̀ ń ṣẹ̀ ṣùgbọ́n èṣù yà òun lò wáyé tẹ̀ ń gbẹ́ èṣù kan yá yín tẹ́ ẹ bá ti dúró nínú atọ́lọ́run fàmọ́yà táwa kájára láwùfà ó wá sí tó bá ti di okùn ọlọ́run ọba mú wà lẹ́yìn ò ní jábọ́ níjọ́ tọ́rọ́ níjọ́ kọ́bọ̀ ọlọ́run tó bá rẹ̀ ṣe àtijọ́ àti mú ẹ kò ní nira kò ní sábẹ̀ nira. báwo wà ní journalism ṣé o ti dúró náà ni. kò dúró ṣùgbọ́n sọ́mà tí rí bá tó kárí ńgbà mí kó tó fẹ́ tẹ̀ fún kan náà ni irú ìjọ kan mo lọ sọ́gbà ni láti lọ ṣe àwọn nǹkan kan bíi journalism náà nìkan bẹ́ẹ̀ nìkan ṣe pè ní ẹ ó ní dájú mo wà ní tí ọ̀dọ̀ yín báyìí mo ní láti bọ́ láti fẹ́ stack ó ṣe pè mí bó ń bọ̀
ó lóun sá níjọ́ ti mú nọ́mbà ẹ̀ lọ pé òun sá gbọ́dọ̀ kàn mí láà pé ó ti ń dẹ̀tì ó ní tóun bá tún pè mí òun ní ilé wá mọ́ nígbò tí master rẹ̀ mo ṣe gbé ọ̀kadà láti ibẹ̀ àwọn tájọ́ mo kàn fi ọ̀lẹ̀ mo bá níwájú ìta nìtọ́ so journalism òun náà àwọn máa lọ lẹ́gbẹ̀ẹ́ ẹ̀gbẹ́ lẹ́kọ̀ọ̀kan ọlọ́run sì ayé ti dẹ̀rọ̀ nísìn orí alátagbàrà ti ń sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ tí a bá náà ní ìdí mímì kan mo lè rán ma lọ ló ti ní ìfi journalism yẹn ó ti wà nínú ẹ̀jẹ̀ náà so àwọn táwọn wo journalism náà iṣẹ́ ìsìnlú iṣẹ́ ìsìn lọ́nà náà tó tẹ̀ bá wò dáadáa tó o bá ṣe dáa tó fọmọlúwàbí ṣe ọlọ́run á mọ̀ bless ẹ̀ ń bẹ̀rẹ̀ tó o sì pé ọ̀fẹ́ fi bá ti yàn jẹ́ ọlọ́run níjọ́ tá a rẹ̀ ti ń ṣe tá a ti ń fi àwo ìbò jẹun ọlọ́run pé kọ́ bọ́ fọ́mọ àlọ́ àti ṣe olóòtú iléeṣẹ́ tó tóbi gẹ́gẹ́ bí ẹ́dítọ̀ káà náà tó di pé a dẹ̀ ti ń kọsẹ́ fún bíi pépà kí n bẹ́ẹ̀ ká ń kọ́ káàkiri tẹ́ àkọ́dà àti lórí mú màwòrán rí MITV ọdún méjì mo lò mẹ́ta ṣe youth world nítorí gbogbo àyẹ̀nà mo sì kọsẹ́ fún akọ fún Guardian akọ fún Disney akọ kìíní ilé pépà kan fún the nation today mo máa kọsẹ́ fún náà ti pẹ́ gẹ́gẹ́ bí ẹ̀ tó freelance so ká sọ pé journalist kò lè parẹ́ nínú ara àmọ́ ṣe mọ́ra hàn ṣùgbọ́n n tà fún níbi 80% attention tẹ́lẹ̀ or 90% ó lè wá reduce bí 50-50 or bí 40%. So bí ìkan bá ṣe ní bí sẹ́ẹ̀pẹ̀ tí òun lọ bá ń tẹ̀ wọ́n sí àlè fi sẹ́yìn ṣeré torí pé àwọn èèyàn tó ń wá tí ara ní tí ọlọ́run fẹ́ gbọ́ àtúnṣe agbọ́dọ̀ ṣe ti pa àtiwá agbọ́dọ̀ kódà náà pè mí dáná náà àlejò kan dúró lẹ́sìn máa fi ṣẹ́ẹ̀tì abáni unless tí máa rí pé n tó ń bá wá mo lè dájọ́ mi fún. ọ̀rọ̀ ẹgbẹ́ látẹnu bàbá wa Alagba Tade Asifat wọ́n ti sọ ìrìnàjò yẹn bó ṣe rí bọ́lá ṣe ń pè wọ́n tán yọ mọ́ náà lọ́wọ́ ìwà àdìpọ̀ lọ́wọ́ mú wọn pé wọ́sẹ̀ ò ní bí lọ àdìpọ̀ pé àdìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ náà ti gba ọwọ́ wọn láti fi ṣèyàn láyé àwọn èèyàn táwọn èèyàn sì wọ́n á ń sọ pé àdìsí ọlọ́run ní ara wa àrọwọ̀ yín àrọwọ̀ ọlọ́run lára wa bàbá tá a fẹ́ pè yín nígbà wo gan-an lè pè sí. tí wọ́n fẹ́ pè wọ́n lè pè mí sí 070 68 72 06 56. ẹ bá tún gbèsà. 070 68 72 06 56. ká tó máa lọ. ẹlẹ́ẹ̀kejì ó yá ẹlẹ́ẹ̀kejì. 080 57 51 18 09. ẹ bá tún wẹ̀. 080 57 51 18 09. tí wọ́n tẹ̀ bá dẹ̀ bá a sọ̀rọ̀ ní WhatsApp 090 28 04 63 68. ẹ tún gbèsà. 090 28 04 63 68. ọ̀rọ̀ lẹ́tí gbọ́ yẹn ọgbà yín tí ẹ fẹ́ bá bàbá sọ̀rọ̀ ẹ fẹ́ gbọ́rọ̀ kan méjì lẹ́nu ẹ fún ìtúsílẹ̀ fún ìlanilọ́yẹ̀ fún àdúrà ẹ̀gbẹ́ àdúrà ẹ pè sáwọn nọ́mbà tí ẹ ń wò lójú ìwòran yìí ẹ pè síbẹ̀ ẹ àníbà wò pé tẹ bá ti ń pè wọ́n á gbé wọ́n lẹ̀ ti ń gbé gbogbo tó ń jà wá gbogbo tí ó ń dùn wá lọ́kàn gbogbo ẹ̀ ni ó máa di àfìsẹ́yìn tí egun alárí fi sọ àbúrò ká tó ẹ bá ṣàdúrà àwọn èèyàn pàápàá àwọn tó ń wojú tó lé. Kátó ṣàdúrà ẹ ká sọ nǹkan kékeré kan tí wọ́n béèrè lọ́wọ́ mi lórí rédíò ààrá èèyàn náà á ṣàdúrà àìjẹ́ púpọ̀ ẹnìkan tó dáa kéèyàn máa béèrè kó tó fàyà tàbí kó tó máa ṣiṣẹ́ kan ẹnìyẹn pè wọlé jọ ẹ̀ máa sọ wọn pé kò sí tó burúkú jù ń bẹ̀ o torí pé ọ̀pọ̀lọpọ̀ ibi tí ọjà gbé ń tà náà máa ń béèrè ní òkú wọn kì í béèrè lọ́wọ́ orí ẹgbẹ́ olóṣèlú tó ń jáde ń sìn èmi ní kìnìkan ní ọ̀sà rẹ̀ kìnìkan ní ọ̀sà rẹ̀ kìnìkan ní ọ̀sà rẹ̀ ọlọ́run tí ì pé ó lè jẹ́ pé gbogbo wọn ó lè jẹ́ pé wọ́n kà lóńdó Jòhánù onítẹ̀bọmi jẹ́ pé wọ́n kà wá polongo fẹ́ni tó ń bọ̀ lọ́tí ṣùgbọ́n àwọn èèyàn kì í béèrè irú ní sẹ́yìn lómi lè pé ìyàwó kan kìnìkan nígbà olórin kan kọrin ó ní ẹ má torí ẹwà fáya sílé ìwà ni ẹ wò ìwà kọ́ ẹwà sì kọ́ ẹbí lọ́wọ́ orí àyàmọ́ ni ẹlòmíà fẹ́ ìyàwó á ní wà á lẹ́wà wàhálà ilẹ̀ àti nǹkan wọn ní báṣìkò títí tí gbéyàwó ìtùkà wọn àwọn pé àwọn obìnrin tó bẹ̀rẹ̀ ọ tó máa ń ṣe dáadáa nínú ọ̀rẹ́ nǹkan kan wà ọ̀pọ̀lọpọ̀ kí n wò
lẹ́yìn mi àríṣẹ́ kan ní iṣẹ́ tẹ́gbẹ́ àti tó fi kọ́ ti ẹ̀kọ́ nìyẹn irú ẹ̀ ló bí tàwa yìí náà so káwọn yẹn ká máa ṣèwádìí ara wọn kò sí tó burú bẹ́ẹ̀ ilé ìmùbà tì mí kí ṣe gbogbo èèyàn ló ní ẹni tó lọ́n bá fi hàn ẹni tó bá ní ojú kẹta ni a fi ń ríran là ń pè lójú ẹ̀mí àwọn náà lè sọ bí nǹkan ṣe lọ sí so gẹ́gẹ́ bí n tẹ́ sọ fún ẹ̀ á sọ fáwọn èèyàn nínú wọn bá tó kù tọdún ó parí oore wà ń bẹ̀ tó kọjá yanrìn òkun à ń ṣe ọṣẹ àánú kan àti ẹ̀yọ́nú àánú àti ẹ̀yọ́nú ló papọ̀ téèyàn bá ti ní méjèèjì oore ọ̀wọ́ àyànrìn à ń ṣe fún èèyàn adẹ̀ fún àní omi ìsìjàbà omi gbígbàdúrà tó yẹ kí tó ọ̀gá bá tọ́ bá jẹ́ àfàtàbọ̀ jẹ́ wòlíì o lè wá gbà á fún ẹ kó o dá mọ́ tó o bá ń lò bí ìyàtọ̀ bá ní bálé ayé ẹ̀ àwọn kan ti wá wọ́n tó náà ń bọ̀ àgbà sí onítò iṣẹ́ Olúwa ń tẹ̀síwájú àṣírí ló bá dé àṣírí yẹn ò yẹ anybody lẹ́yìn èmi àti Ọlọ́run tó fún mi so tá a bá dẹ̀ tí àmì ìgbà tí wọ́n fi wọ́n ṣọ́ọ̀bù wọn arábìnrin kan pè mí ó ní àwọn tuntun ó ní ìfà ó ní gbogbo ọjà ló ti tà tán ó ní òtún kọ́dà òun fẹ́ yáwó kó ń ra ọjà kó lè pọ̀ sí ni ó ní àwọn oníṣẹ́ òun tún wà lè gbómi yẹn mo ní kò sí problem wàá gbà á so bó ṣe jẹ́ nìyẹn Olúwa jẹ́ kí gbogbo wa ọ̀rọ̀ wa yóò dayọ̀ gbogbo ẹni tó ń gbọ́ wọ̀ wá tó ń gbọ́ wa láti ibi tẹ́ tí wà ní gbọ́ wa àánú Olúwa wá wa rí ayé ayọ́nu wẹ́tà bínú obìnrin á máa yọ́nu sí wa ìṣe wa kò ní báráyé nínú òfin inú ọ̀la ọmọ pàǹdọ̀rọ̀ àwọn kan gbọ́ lórí èdè ọmọ pàǹdọ̀rọ̀ tiwa náà ń gbò olóòtú ọmọ pàǹdọ̀rọ̀ tí náà gbò torí pé tá a bá ní Buhari ìjọba Buhari ọ̀dà ẹ̀ńtara yẹn jẹ ni nínú ìjọba yẹn làwọn kan sọlá bíi kíjọba yẹn mọ̀ tán mọ́ ni ìwọ ò sì sọ pé kí Olúwa kọ́kọ́ ibi tó dáa síwọ náà nínú ìgbà àwọn ẹgbẹ́ ọmọ sáà ó ní káwọn bá wọn bú ìgbà torí pé Ọlọ́run ní kúlì sàmọ́ ó ní ọba ìgbà ó ní ẹ̀ bá ń bú ìgbà bẹ́ẹ̀ tó ń bú Ọlọ́run inú Ọlọ́run rẹ̀ ní dọ̀sí ní tó dáa nínú ìgbà ní kí ọkọ̀ Ọlọ́run kọ́ sí nílé ní tó mọ́ àìmọye mọ́tò tuntun tí wọ́n ti rà ayé Buhari náà àìmọye ilé tí wọ́n ti ṣí níjọ́ òní sátidé káwá tàn sí wedding ńgbà ọlọ́dún léyà kérésì dé tẹ́ ẹ̀yọ́ sọ sára ìwọ ní kí ni yóò dọ́dọ̀ ẹ̀ wà á gbàdúrà kọ́ Ọlọ́run ó pin kẹ́ni Ọlọ́run ó pin retí wa náà kàn wá á fi oore wa wá wa rí ní àsìkò tí ó yẹ wá ibi tí ṣúgà bá wà ibẹ̀ ni ìrànpébò òrà wá wa rí mọ́kà tó ń fẹ́ fàṣùkò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n ti tì mí lẹ́yìn bí kí n sá máa lọ màá dúpẹ́ lọ́wọ́ ẹ̀gbọ́n mi gàgà ọ̀rẹ́ ẹ̀gbọ́n tó jẹ́ ti iṣẹ́ àná ẹ̀sìn sẹ́ráfù sínú àpọ̀sí lọ́wọ́ Adégbèjọ pọ̀pọ̀ ìgbà wọn tó náà tó ń jẹ́sẹ̀ lẹ́pìrìsì kódà wọ́n ṣe ìjọsìn láìpẹ́ mi ní chairman àbí sínú evangelist Wálé Asifat tó yẹ kì í ṣe èèyàn tó yà àwọn èèyàn lẹ́nu so báńbà mo dúpẹ́ lọ́wọ́ wọn prophet Sunday Ọláòdé mo dúpẹ́ lọ́wọ́ wọn primate Babátúndé Adélé mo dúpẹ́ lọ́wọ́ wọn prophet Ọlágúnrún Ìfálẹ́yìn mo dúpẹ́ lọ́wọ́ wọn Sheikh Babátúndé Yusuf mo dúpẹ́ lọ́wọ́ wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n ń pè ẹ̀kọ́ pé ẹ máa ṣiṣẹ́ iṣẹ́ yín ni ọ̀nà yín ni a rí i pé ìṣẹ́nú ìgbẹ́ ni wọ́n tì wá sí ojú ọ̀nà ni Olúwa túnlé àtọ̀nà tiwọn náà sí ẹ̀yin náà tẹ wá látọ̀nà tó jìn tẹ ẹ ní ẹtú búrò ẹ rí pé nǹkan Olúwa tó fi àgbàkà sí ní àjọ yìí ọlá Bismillahirrahmanirrahim alhamdulillahi rabbil alamin arrahmanirrahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin àmín. a ní ìjìbá lọ lórí ètò lẹ́nìí ọjọ́ mi àtúngbé bàbá wa ẹ̀ẹ̀kan tí wọ́n là wá lọ́yẹ̀ lórí ilé ayé àwọn aláma wá ẹ̀yìn náà máa bá àníkú ẹ̀yìn náà níkú ire ó dàbọ̀. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.